mo kí gbogbo wa pé ẹ kú déédéé wòyí, ẹ kú kó lè dà tàjọ ń bá káàkiri. Ọba òkè yóò mọ wà pẹ̀lú wa. Aburú kò ní í ṣe, kò ní ṣẹlẹ̀ sí mi láṣẹ ti tèdùmàrè. Ǹjẹ́ ẹ kú àtàárọ̀ o, ẹ kú kó lè dà tàjọ ń bá kiri. Mo kí wa pé ẹ káàbọ̀ sórí àkótún ètò wa, ètò yín Kókó Ọ̀rọ̀ lálẹ́ ọjọ́ Sátidé pẹ̀lú Òjìrìbí. Kí ni àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ ti tòní? A sọ nípa àkàndá ẹ̀dá. Àkàndá ẹ̀dá la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́jọ́ ti tòní. Àkàndá ẹ̀dá, tá làkàndá ẹ̀dá wa lọ́jọ́ tòní? Kí ni tó ṣẹlẹ̀ kó tó di pé a lè pè é lákàndá ẹ̀dá? Ẹ máa gbọ́ mi, mo ń bọ̀. Orúkọ mi ò yí padà, Síwájú Ọlálékan Àkànjí ikọ̀ yín rèé, ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Màmá sọ pé mi lọmọ òṣónú ilé ò bá lọ, ọmọ ńlásà ògbómi tútù rẹ̀, ẹ̀là òjé ni mí, ọmọ òye tẹ́bí àrídìí ògo ológun, ọ̀kàkà mójó bíi mí yangiyangi. Mo kí wa pé ẹ káàbọ̀ sórí Kókó Ọ̀rọ̀ pẹ̀lú Òjìrìbí lásàlẹ̀ ọjọ́ Sátidé. Kókó ọ̀rọ̀ wa lọ́jọ́ ti tòní, ẹ̀dá kan ló dálé lórí. Níbi tí ó jìnnà níbẹ̀ là ń lọ. Ìlú Ìbàdàn là ń lọ lọ́jọ́ ti tòní. Torí pé gbogbo wa náà láti gbọ́, gbogbo wa láti mọ̀, tá a ti rí nípa ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Owólabí Ọlákùlẹ́yìn ló tẹrí gbàsọ tí wọ́n jà wàhálẹ̀ láti dágbére fáyé. Ṣùgbọ́n kí wá ní àkàndá ẹ̀dá wa lọ́jọ́ ti tòní tó dá lérí? Bá a bá wò dáadáa, á ti gbọ́n pa bàbá kan tó ń pè ní Olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà, tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí, sẹ́nẹ́tọ̀ ni wọ́n nígbà kan rí. Bàbá òun náà ló múra láti gorí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́. Kí wá nìdí tí bàbá yìí fi jákàndá? Nǹkan mẹ́ta kan ni lè tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀ báyìí, kò ṣẹlẹ̀ sínú àwọn tí wọ́n jọ ń ṣe gómìnà, tí a rí pé ó tún padà wá d'Olúbàdàn tàbí kó jọba kan. Torí ẹ̀ la fi pè ní àkàndá ẹ̀dá. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí, ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ò ní pé lọ́dún 1993 bàbá yìí ó dìbò wọlé gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ nílùú Ìbàdàn. Ṣùgbọ́n ìjọba ológun ò jẹ́ kí wọ́n rí ẹ̀dọ̀fin lórí òróǹro kó tó di pé gbogbo ẹ̀ túká, ó di pẹ́ẹ́tùká. Lọ́nà kejì, lọ́dún 2003 ni Olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà ló tún dìbò wọlé gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ sáà kínní, pẹ̀lú rògbòdìyàn wàhálà pẹ̀lú gbákejì wọn Olóyè Àlàó Àkàlà kó tó di pé wọ́n fọ̀nà ta Olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà. Bó tiẹ̀ wá jẹ́ pé bàbá yìí padà láti lo sáà rẹ̀ tó kù péréte tán nípò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n irú ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá mọ̀ ní orí tá a bá fi gbági tá a fi gbógbẹ̀, bórí ọ̀hún ò bá fọ́ yóò padà gbé ní débi rẹ̀.
olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà. Ìṣẹ̀lẹ̀ kẹta tí wọ́n fi jẹ́ àkàndá ẹ̀dá ò ní pé bàbá yìí látìgbà tó ti kúrò nílé ìjọba wẹ́rẹ́ ni wọ́n ń tò pọ̀ kó tó wá di pé ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó sún kan olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n jẹ́ ọ̀tún Olúbàdàn tẹ́lẹ̀ rí. kókó ọ̀rọ̀ wa ni pé olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà àwọn nǹkan mẹ́ta wọ̀nyí tá a bá fojú wò ó ẹ rí i pé kò fi bẹ́ẹ̀ sẹ́ni tó ṣẹlẹ̀ sí nínú àwọn tí wọ́n jọ jẹ́ sànmọ́ nínú olóṣèlú tàbí nínú àwọn tí wọ́n jólóyè tí a rí i pé wọ́n padà fipò òṣèlú fi sílẹ̀ nínú wàhálà kan sọ́tún sósì kó tó di pé wọ́n tún wá dá láṣẹ ìlú. Alhaji Rasheed Adéwọ̀lú Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun. Nǹkan wọ̀nyí la lè pé ó sọ wọ́n dàpọ̀ torí pé ẹ̀dá kan tó bá ti nígbàgbọ́ tó sì ní àgbójúsùn dáadáa gbogbo nǹkan yòówù bá ti ń dáwọ́lé yóò mọ̀ yọrí sí dáadáa. Àwa ikọ̀ òjìrìbí akí Alhaji olóyè Rasheed Adéwọ̀lú Ládọjà gẹ́gẹ́ bí sí ipò tuntun tí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tọ́ba òkè tí ó gbé wọn sí àjẹgbó àjẹtọ́ láṣẹ ti tẹ̀dùmarè. àmọ́ lọ́lọ́jọ́ ti tèmi ànílọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi ànílọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálẹ̀ odò. olóògbé Alhaji Dáúdà Àkànmú Èpo Àkàrà ni wọ́n ti ń kàn lù ní sí wa níbàdí lórí ètò wa lọ́jọ́ ti tòní kókó ọ̀rọ̀ pẹ̀lú òjìrìbí tó agbésetán agbére ilé o àlùkò ṣetán ròde èkó sùn lékèlékè mi ṣetán mò ń ròde ìkẹfún níní Aṣíwájú Ọlálékan Àkànjí ìkọ́ ọ̀gbọ̀n bàbá ń jẹ̀lú Ògbómọ̀ṣọ́ lóní ká fayọ̀ àti ìdùnnú ká fi pàdé níwòyí jọ́ méjì.